Awikonko ó tún dé lórí ìkànnì yìí o. Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọdé. Tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o. Onígbèmọdé. Adéoyè àbẹ̀fẹ́ Awikonko gbákúgbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè. Ètò tuntun tó gbé jáde nílé yìí o. Onígbèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò Onígbèmọdé kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ní ìpele jìpele lédè Yorùbá pọ́nbélé. Àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube. Onígbèmọdé Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò. Awikonko Onígbèmọdé ta ló ní túmọ̀ tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò Onígbèmọdé kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàgbégbà. Ẹ kú lé ńlá kára lé ẹ̀rì wá ńlá kérò ọ̀nà bá a bá ti ra ẹni tó tọ́jọ́ méjìjọ́ mẹ́ta Yorùbá bọ̀ wọ́n ní àìkú àti ńlá kíra ẹni. Mo kí gbogbo wa, mo kí wa nílé, mo kí wa lóko, mo kí wa lódò, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, mo kí gbogbo wa àtọkùnrin àtobìnrin níbi tá a ti láǹfààní àti mọ̀ gbọ́ mi. Mr. Lékèrè yìí náà rèé, àjíròjọ́ bí ẹyẹ oko, àjísàròyé bí ẹyẹ ìbákà, màmá pé mi ọdẹ òmu àlé ìbátan ọmọ adúró gbọ́n níwájú ogun, èmi ọmọ akọ̀ mọ́tì kàlẹ́yìn adúró giri nídìí òdodo, àràbà tí bẹgbẹ́ ẹ̀ lẹ́rù. Tó àtúkù àmójúbà ètò ilé nìyí, kí ni ta fẹ́ sọ, kí ni ta tó fẹ́ pàkíyèsí wa sí, kí la fẹ́ pẹ̀ kẹ́lù. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ẹ jẹ́ n sọ pé gbogbo àwa Yorùbá lápapọ̀, níbo ni ìjà ẹ̀sìn níbo ló fẹ́ gbé wa dé? Àtọmọdé àtàgbà wa nílẹ̀ Yorùbá, ohun tí mo ní kí n bi wá ni pé níbo ni ẹlẹ́yàmẹ̀yà fẹ́ gbé wa dé? Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ogun ńlá mọ̀, ẹnìkan kì í mọ̀ parí rẹ̀ o. Mo fẹ́ bi wá, ìjà ẹ̀sìn tá a mú lọ́kùnkúndùn yìí, ìjà ẹ̀sìn tó fẹ́ sọ wá dọ̀tá ara wa yìí, ẹ dákun ta ló lè sọ ibi tí ó yọrí sí? Kókó tó gbé mi wá nìkan mọ́ láì fà kókó wa ṣòfò, láì gbà kókó wa, ó ní ọ̀rọ̀ kan tàbí kí n sọ pé fídíò kan tèmi ṣalábàápàdé rẹ̀, bóyá ẹ̀yin ti rí irú rẹ̀ òṣẹ̀ṣẹ̀ báyà wọn ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àti ń gbọ́n tó jọ míì tó tiẹ̀ burú ju eléyìí lọ, níbi tí arákùnrin àlùfáà kan àfáà ni níbi tó ti ń sọ pé ẹ jọ̀ọ́ kí wọ́n bò ń kìlọ̀ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, kí wọ́n bò ń kìlọ̀ fún gbogbo àwọn olórìṣà ilẹ̀ Yorùbá. Ẹni náà sọ̀rọ̀, ó ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ burúkú sọ́lọ́run ọba àwọn mọ́. Aláǹfààní àti gbọ́, mi ní play rẹ̀, mi ní play fídíò rẹ̀, ṣùgbọ́n aláǹfààní àti gbọ́ fọ́ìsì náà. Tá a bá ti wá gbọ́ tán, èmi ó wá mú àwọn kókó bíi méjì mẹ́ta tó ta mí ǹdì kan tó ta mí lólobó. Eléyìí tèmi rí ń bẹ̀ tí mo rò pé tá a bá jọ pàkíyèsí wa sí, yóò láǹfààní láti jẹ́ ká mọ ibi tá à ń lọ, yóò láǹfààní àti jẹ́ kí ẹrú ó mọra ẹ̀ lẹ́rú, kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ fídíò ọ̀hún. Màá kàn gbọ́ ni, nílé láǹfààní àti wò ó torí ẹni tó ní fídíò yẹn ó ti wọtamáàkì nǹkan rẹ̀. Me
tó gbogbo ọmọ Yorùbá àwọn kókó bíi méjì mẹ́ta kan lèmi fẹ́ múlò nú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. Wọ́n ní kí wọ́n mọ́ bu Ọlọ́run àwọn mọ́, kí wọ́n mọ́ sọ̀rọ̀ òdì sọ́lọ́run tí wọ́n mọ́, kí wọ́n mọ́ wí nǹkan kan sọ́lọ́run tàwọn mọ́. Ẹ jọ̀ọ́ ná ìbéèrè tí mo fẹ́ bi wá ni pé Ọlọ́run tá à ń sìn mélòó ni? Sí Ọlọ́run tí Muslim ń sìn yàtọ̀ sí Ọlọ́run tí Kírísítẹ́nì ń sìn ni? Torí kò yé mi. Gbogbo òwe ló sọ pé Ọlọ́run ọ̀kan ṣoṣo náà ni Ọlọ́run. Káwa ló tiẹ̀ wá rí bẹ́ẹ̀ tí Muslim gbàgbọ́ pé lóòótọ́ ànábì Muhammad ńlọlọ́run tàwọn, àbí tí Jésù àwọn Kírísítẹ́nì gbàgbọ́ pé Jésù nìkan ńlọlọ́run tàwọn. Torí ńgbà míì tẹ́ bá ń gbọ́ wàásù tẹ́lómi ò bá wí wọn ní Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ó yẹ kẹ́mu ó lọ lẹ́mọ́, ó yẹ káfí ó lọ láfè. Ojú ọ̀run tó ẹyẹ fò láì fapá kanra, kókó bí tí mo lọ nìyẹn. Inú ayé ìgbà oríṣiríṣi ẹ̀sìn, inú ayé ìgbà ohun tó wù ọ́ kó o ṣe ohun tó wù ọ́ kẹ́mi náà ṣe ohun tó wù mí. Kí ló kan pé à ń ṣe kíní à ń sọ̀rọ̀ sọ́lọ́run ẹnìkan tó bá wo ní kálukú ló lè sìn. My dear brother and sister, ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin àgbàlagbà nínú ẹ̀sìn tẹ̀jẹ́ aṣíwájú, ẹ jẹ́ ká pe àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn wa, kí mùsùlùmí ó pe àwọn tí wọ́n jẹ́ ènìyàn rẹ̀, kó ní kálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀, kí mùsùlùmí ó máa tẹ̀lé ànábì Muhammad tó ń tẹ̀lé, kí wọ́n máa nígbàgbọ́ nínú Allah tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, kí Jésù ọmọ lẹ́yìn Jésù kó máa bá tiwọn lọ, kó máa bá Jésù tiwọn, kó máa tẹ̀lé olùgbàlà aráyé tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ lọ. Káwọn oníṣẹ̀ṣe náà kí wọ́n yé bẹnu àtẹ́lu Ọlọ́run títí àwọn ẹlẹ́sìn tó kù. Ìgbàgbọ́ tí mo ní ni pé n tó ní kálukú gbàgbọ́ nínú ẹ̀, ìgbàgbọ́ náà ni pé ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá gẹ́gẹ́ báwọn onígbàgbọ́ ṣe wí, ìyẹn títí Kìrìsìtẹ́nì. Bàbá àti mọ̀mọ́ n tí ń ṣẹlẹ̀ yìí ìbẹ̀rẹ̀ ìjà rèé, ó yẹ kí gbogbo wọ́n sáré kálọ̀rì túnbí tá a bá ti fẹ́ dá wàhálà alẹ́ ṣe. Ẹ má jẹ́ ká ṣe tí ó domi àlàáfíà orílẹ̀-èdè rú. Ẹni tó ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ni. Nínú ọ̀rọ̀ tí arákùnrin ń sọ, ó ní àáfàá tó bá sọ pé Ọlọ́run ò ṣe é gbìjà, ogun kan ṣẹlẹ̀ níbì kan yíhun nígbà náà lọ́hùn. Èmi fẹ́ bi wọ́n pé ṣé nílẹ̀ Yorùbá lógun ọ̀hún ti ṣẹlẹ̀ ni? Àbí ẹdí ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ni o, bógun bá wá tiẹ̀ ṣẹlẹ̀ tá là ń gbìjà Ọlọ́run ṣe bá wàrà wa láàmà dojúkọ. Àbí ńgbà tí Aliu tó fẹ́ Janet, ńgbà tí Abọ́sẹ̀dé tó fẹ́ Mukaila, ṣé láyé tá a wá wà yìí ṣe lámọ̀ dojú ogun ẹ̀sìn kọ́ra wa? Mo bẹ̀ wá ni o, àtọkùnrin àtobìnrin wa àti ọmọdé àti àgbà wa àti onílé àti àlejò, ẹ jẹ́ ká pera wa sí àjọ tó nírònú, kí mùsùlùmí ó máa tẹ̀lé àlá rẹ̀ jẹ́jẹ́ láì sí ìtabá ẹ̀sìn tó kù, káwọn kìrìsìtẹ́nì náà ó máa tẹ̀lé Jésù wọn láì sí ìkọlù ẹ̀sìn tó kù, káwọn alábàáláyé náà ó máa bá ìbáláyé wọn lọ. Nínú gbogbo báyé ṣe pọ̀ tó yìí, nínú gbogbo tó ń ṣẹlẹ̀ tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí, ó ṣe mí láàánú pé ntí ò kàn làwọn èèyàn bójútó, ntí ò kàn tí ò tiẹ̀ kàn rárá, ebi ń pa wá, epo wọn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀. Ibẹ̀ láti wá ń ráàyè tó ń jìjà ẹ̀sìn. Ó ṣe mí láàánú fún wa gbogbo ọmọ Yorùbá. Mo bẹ̀ wá onílé àti àlejò wa, ẹ jẹ́ ká pera wa sí àjọ tó nírònú. Ìjà ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ò lè gbé wa débi kankan. Kí ẹrú ó mọra ẹ̀ lẹ́rú, kí ìwọ̀fà ó mọra ẹ̀ níwọ̀fà, kí ìjòyè ó mọ̀ sí bí ọba. Mr. Lékéré, mo ti ní mi nígbà àkó wa, ṣùgbọ́n ní sáláìmọ́ dé ẹ̀ka àpolówó ọjà wa, ẹ̀já wo kí ni ti ṣẹlẹ̀ ń bẹ̀. God bless you. Eri ló kú tàdákàtà, ẹ̀fọ́ ló kú tiwotiwo, ògbólógbòó àgbà ló kú tòun tèwúrà gbà lọ́rùn. Lọ́dún bá fọ́ mi là, lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní pípọ́ tí mo gbọ́, olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. Ibi tójú rí, àyà mi ni ò gbé. ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o.
channel Yorùbá Game Show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. Adéoyè Àbẹ̀kẹ́ àwọn kọ̀ọ̀kan gbákúgbákọ̀ wẹ́rẹ́wẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè àwọn kọ̀ọ̀kan lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí àwọn kọ̀ọ̀kan gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò àwọn kọ̀ọ̀kan onídèmọdé ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú ló ń jẹ àyùjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà. Ẹ káàbọ̀ padà ẹ jẹ́ á yan àlàáfíà láàyò ẹ jẹ́ á gba àlàáfíà láàyè nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ á ṣọ́ra fógun ẹ̀sìn ẹ jẹ́ á ṣọ́ra fún ogun ẹlẹ́yàmẹ̀yà Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn o gẹ́gẹ́ bí brọ́dà mi yẹn ṣe sọ wọ́n lẹ́ni tó ń ṣe ìṣẹ̀ṣe òun ló mọ tó rí tó fi ń ṣèṣẹ̀ṣe rẹ̀ ẹni tó ń ṣe kìrìsìtẹ́nì òun ló mọ tó rí tó fi sọ pé Jésù Kristi ló ń fẹ́ tẹ̀lé ẹni tó ń tẹ̀lé ànábì Muhammad òun ló mọ tó rí o tó fi sọ pé Ọlọ́run Allah náà ló ń fẹ́ tẹ̀lé àtijọ́ tí mo ti wá gbọ́njú tí mo ti délé ayé èmi ò tí ì gbọ́ pé Ọlọ́run kan wà tó yàtọ̀ sí Ọlọ́run kan ṣoṣo tá a jọ ń pè Ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì tí ò pé mẹ́ta níbo la ti wá rí jà tá a mọ̀ bára wa jà ọmọ Yorùbá ẹ jẹ́ á gba àlàáfíà láàyè o ọmọ mi rántí orin ọ̀gá wa kan ó ní kàlàáfíà jọba nílẹ̀ Nàìjíríà o ẹ mọ̀ mọ̀ bí wó o ẹ mọ̀ jẹ́ ó bàjẹ́ o ẹ mọ̀ mọ̀ dàrú o ẹ mọ̀ jẹ́ ó bì wó o kì í ṣe àwọn akọni wa kó mọ̀ bá àjà sásán o kàlàáfíà jọba nílẹ̀ Nàìjíríà. Mr. Lékèrè Alálàó èmi ń pariwo mo wí tèmi o fẹ̀kàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́lé ogún tẹ́ ẹ ra mọ́tò ọgbọ̀n fún kọ̀fẹ́ ò ní torí ẹ̀ kó fẹ́ tẹ́ni o bẹ́ẹ̀ fi gbogbo ayé yìí pátápátá tẹ́ ẹ fi lówó tẹ́ ẹ gbé fún kọ̀gbà ìyẹn ò ní kọ̀gbà ọmọ hùwà anú ara rẹ̀ kò ní torí ẹ̀ pé ó gba tẹ́ni. bí àṣà ọ̀gá mi ó ní ìjọba ṣòfin kọ̀rànkà baba ńlá baba kúta ní ṣòfin àjẹ́ kò sí ṣùgbọ́n èmi ń sọ fún ọ pé àlàáfíà ló ṣohun gbogbo àlàáfíà ló kógojá ẹ̀sìn tá a gba tàlàáfíà mọ́ bó o láṣẹ kéde rẹ̀ Ọlọ́run tí gbogbo wa ń sìn tá a bá gbà láàfíà láàyè bó o nínú ayé gan ó sì rọrùn fún wa láti gbé. Alálàó mo sọ yìí mo dúró ná kì í mọ́ tẹnugbó kì í mọ́ tẹnu yàbí aṣọ lágbára lọ́wọ́ Ọlọ́run àmọ́ wá àmọ́ bá yín ni ẹ mọ́ gbàgbé láti subscribe sí ìkànnì táwa yìí èyí Yorùbá TV ẹ subscribe sí ẹ jẹ́ àjọmọ́ gbádùn wa kí àjọmọ́ gbádùn àwọn ètò tó wà ń bẹ̀ síwájú àti síwájú sí ẹ sì mọ́ gbàgbé o ètò onídèmọdè tí ó mọ̀ wáyé ní ìkànnì Authentic Yorùbá TV níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá ojúlówó Yorùbá tó gbọ́ Yorùbá tó mọ̀ tì fún àti ẹ̀dọ̀ Yorùbá tó yẹ Yorùbá yé tí wọ́n ti láǹfààní àti máa fi ẹ̀bùn owó tàbùà tí wọ́n máa fi ṣèfàjẹ́ ẹ wo ẹ̀yin náà ẹ lọ bẹ̀ ẹ subscribe síbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ikú ò ní pa yín àìsàn ò ní ṣe yín àti gbogbo wa pátápátá ayọ̀ àtàláfíà láfùmọ̀ pàdé Mr. Lékèrè Iléyá ó dìgbà kan náà. Adéoyè Abẹ́fẹ́ Awíkòǹkò ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. Adéoyè Àbẹ̀kẹ́ àwọn kọ̀ọ̀kan gbákúgbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè àwọn kọ̀ọ̀kan lórí ètò onídèmọdé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá Game Show ní ìpele jìpele lédè Yorùbá pọ́nbélé. Àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò. Àwọn kan kò Onídèmọdè. Ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò Onídèmọdè. Kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàgbégbà. Erinlẹ́kùn tàdátàdé ẹ̀fọ́ ló kú tiwotiwo ògbólógbòó àtàdókùn tòun tẹ̀wé ràgbà lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn ó ní ìyẹn ó ní mo gbọ́ ó ní gbígbọ́ tí mo gbọ́ olórí mi ni ò jẹ́ jẹ́ wọn ibi tójú rí àyà mi ni ò gbé ẹnu ò gbọ́dọ̀ sọ lọ́wọ́ yìí o.